fẹ́ ṣe ètò kékeré kan lálẹ́ yìí. Mo kàn fẹ́ ṣe ètò kékeré kan lálẹ́ yìí fún àwọn káàárọ̀ jíire, àwọn youth tó ń tẹ̀lé àwọn olóṣèlú, àwọn youth ilẹ̀ káàárọ̀ jíire tó ń tẹ̀lé àwọn olóṣèlú, àwọn ni ló ní ṣòtálẹ̀. Mo máa ń sọ kinní kan, mo ní gbogbo orílẹ̀-èdè tó ya ọ̀dẹ̀ jù láyé, Nàìjíríà ní number 1. Màá sọ ìdí ẹ̀ fún yín. Gbogbo orílẹ̀-èdè tó ya ọ̀dẹ̀ jù ní àgbáyé ní the whole world, Nàìjíríà is number 1 ló ya ọ̀dẹ̀ jù. Gbígbọ́n tí Nàìjíríà gbọ́n, gbígbọ́n olè làwa gbọ́n, ká lùyàn ní jìbìtì làwa gbọ́n. Ojú kòkòrò òun ló ń pa wá. Òun ni mo sọ pé ní the whole world, ní gbogbo ayé, Nàìjíríà ló yọ̀dẹ̀ jù. Àwọn APC, PDP, wọ́n ń ṣe ọtí wáìnì jáde fún yín. Wọ́n lẹ sticker APC sára ọtí wáìnì yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí pè fún yín, ẹ̀dẹ̀ ń gbà lọ́wọ́ wọn. Ẹ̀dẹ̀ mọ ìyà tí àwọn olóṣèlú yìí fi jẹ yín, tẹ́bí fi ń pa yín. Ẹlòmíì àti jó jẹ àárọ̀ problem ló jẹ́ fún. Ẹ̀dẹ̀ mọ ìyà tí àwọn olóṣèlú yìí fi ń jẹ yín. Wọ́n ṣe ọtí wáìnì, APC, PDP, wọ́n ṣe ọtí wáìnì jáde. Wọ́n wá ń pè fún yín, ẹ̀dẹ̀ ń gbà lọ́wọ́ wọn. Ebi ń pa yín. Wọ́n ò rí ti hero. Òun ni mo sọ pé gbogbo orílẹ̀-èdè tó wà lágbàáyé, Nàìjíríà ló yọ̀dẹ̀ jù. Nàìjíríà ló gọ̀ jù. Ìgbà tó ń gbọ́ pé wọ́n fẹ́ change owó titun, wọ́n fẹ́ change owó, gbogbo wọn bẹ̀rẹ̀ sí lọ ń kówó jáde, owó tó ń jí pamọ́. Owó tó ń jí pamọ́, wọ́n bẹ̀rẹ̀ sí lọ ń kó gbogbo ẹ̀ jáde. Ìmí ti bàjẹ́. Ebi ń pa ẹlòmíì àti jóúnjẹ àárọ̀ problem ló jẹ́ fún. Ẹlòmíì wà lọ́spítù, ó ti gba treatment tán àti rówó fi ra oògùn. Tí doctor bá treat ẹ tán, ẹ bá mi share ẹ̀, ẹ bá mi comment ẹ̀. Tí doctor bá treat ẹ tán, tó bá ti fẹ́ deliver ẹ pé ó ti parí iṣẹ́ o, tó bá kọ oògùn fún ẹ, ẹlòmíì àti rí owó fi ra oògùn problem ló jẹ́ fún. Ohun tó bá jáde lórí social media tó bá tọrọ owó fi ra oògùn. Ibẹ̀ làwọn ẹlòmíì ṣe lọ ń kówó pamọ́ tówó tún bàjẹ́. Ẹlòmíì kó owó sínú ilẹ̀, owó tún bàjẹ́. Níbi tó ti lọ wulẹ̀ jáde, tó ti lọ kówó jáde, owó ti bàjẹ́. Àdẹ̀sí ń tẹ̀lé àwọn olóṣèlú yìí pé wọ́n Nàìjíríà la ṣe ń fẹ́. Kó tó di December, rice á di 60,000. Ẹ̀yin youth tẹ́ ń tẹ̀lé àwọn olóṣèlú yìí, ẹ wo ìyà tán fi ń jẹ yín. Síbẹ̀síbẹ̀ ẹ gbọ́n. Ibi tẹ́ ti máa mọ̀ pé àwọn pípù yìí wọn ò fẹ́ràn yín. Wọ́n kówó pamọ́. Ebi para ìlú, kò sóúnjẹ, kò síná, ọ̀nà ò dá. Orówó tó ń jí kó yẹn, kọ́ tẹ̀ fi dá iléeṣẹ́ lẹ̀, kọ́ má tẹ̀ pé fún wọn. Kọ́ tẹ̀ fi dá iléeṣẹ́ lẹ̀, kọ́ má tẹ̀ pé owó yẹn fún wọn. Ká tẹ̀ gbàgbé pé kọ́ má tẹ̀ pé fún wọn. Kọ́ fi dá iléeṣẹ́ lẹ̀. Bó jẹ́ èèyàn 500 ló ṣiṣẹ́ nínú company wọn yẹn, ara ẹ̀ lára ẹ̀ ni. Ò bá tún jẹ́ owó díẹ̀ ló ń san fún wọn lóṣù. Ẹlòmíì kò ní ronú lọ síbi ibi olè. Ẹlòmíì kò ní ronú lọ síbi 419. Ẹlòmíì ò ní ronú lọ síbi jìbìtì. Ẹ kówó náà, ẹ kó pamọ́. Owó náà tún bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Síbẹ̀síbẹ̀ ẹ̀yin youth Nàìjíríà, ẹ̀dẹ̀ la ojú yín, ẹ̀dẹ̀ rí kan tó ṣẹlẹ̀ lórí social media. Ibi tí ẹkẹ́ ti fura pé àwọn people yìí ọ̀nà ìparun ló ń kó yín lọ. Wọ́n fẹ́ràn yín sẹ́ka àwọn olóṣèlú ilẹ̀ káàárọ̀ jíire, àwọn politician Nàìjíríà. Tí Nàìjíríà ò bá pín, ìyà yìí á máa worse ni. Ẹ lọ kọ sílẹ̀, mo fi ẹ̀mí mi fi búra. Tí Nàìjíríà ò bá pín, mo fi ẹ̀mí mi fi búra sẹ́. A máa continue ìyà yẹn ni. A tún máa lé sí ni. Olè á tún máa exist sí ni olè á tún máa double ní Nàìjíríà ni. Ẹlòmíì tó bá tó stage kan ní Nàìjíríà, tí Nàìjíríà ò bá pín, ọmọ ènìyàn ni ẹlòmíì fẹ́ máa ṣe ẹran. Ọmọ ènìyàn ló máa jẹ.
ẹlòmíì tá bá sọ pé a fẹ́ gba Yorùbá nation, ẹnìkan sọ pé àwọn ìlú máa sọ pé àwọn Yorùbá nation yẹn, ìlú tó bá ti ń sọ èdè kan nation ni wọ́n. Ìlú tó bá ti ń sọ èdè kan nation ni wọ́n. Ẹ wo bí àwọn Fúlàní ṣe ń ṣe wá, tó ń kó wa lẹ́rú, tó fi ìyà ń jẹ wá, tó fi ebi ń pa wá. Síbẹ̀síbẹ̀ ẹ ṣe parọ́ pé èmi ló kàn. Síbẹ̀síbẹ̀ ẹlòmíì nínú yín tó jẹ́ ọmọ Yorùbá tó lọ ń dìbò fún Òbí, Peter Obi, ẹlòmíì tó jẹ́ ọmọ Yorùbá tó lọ ń dìbò fún Àtíkù, àánú yín ṣe mí. Ẹ tí mọ bí tẹ́ ń lọ ní Nàìjíríà. Ojoojúmọ́ nìkan fi wọ́n ní Nàìjíríà ni. Ẹ bá mi share ètò yìí. Ojoojúmọ́ nìkan fi wọ́n ní Nàìjíríà ni. Tẹ bá ra kan 2000 léèní kó tó di ọjọ́ kejì á ti di 25. Ṣórùgbé sáyé báyìí la fẹ́ máa lò lọ títí ní Nàìjíríà ni. Iná àní. Kò sóúnjẹ nílùú, kò sí iṣẹ́. Nígbà tó sí iṣẹ́ nílùú, tó sóúnjẹ tó jẹ wọ́n, ẹlòmíì tó bá rí opportunity olè ó máa jà. Àwọn ọlọ́pàá kan fìyà ń jẹ àwọn boys tó ń jalè yìí ni o. Mo fi Ọlọ́run fi búra. Torí tíṣẹ́ bá wà nílùú, tó bá create iṣẹ́ sí ìlú, kò ní sí olè ní Nàìjíríà. Torí ẹni tó ń ṣiṣẹ́ tó ń rí owó, tó bá jẹ́ pé iṣẹ́ èdè ló fẹ́ lọ ṣe ni, wọ́n máa san fún ẹ. Iṣẹ́ wà, iṣẹ́ surplus káàkiri ni. Kò ní sí olè, kò ní sí pé o fẹ́ ronú lọ jalè. Tí ebi bá pa ẹ́ lẹ́yìn, tó bá pa ẹ́ lọ́la, tó bá pa ẹ́ lọ́tùnla, tó bá rí opportunity olè wá jà. Ẹ̀yin youth ni mo ṣe fídíò yìí fún, ẹ lọ ronú. Ẹ̀yin youth ilẹ̀ Káàárọ̀ Jíire, ẹ lọ ronú. Ẹ lọ ronú yín. Ẹ wo adúrú owó tán kó káwọn pípù yìí. Ibi tí ẹ kẹ́ ti fura pé àwọn pípù yìí wọn ò fẹ́ràn mẹ̀kúnnù. Ebi ò bá lu mẹ̀kúnnù pa, kò sí ètò kọ̀ wọn. Gbogbo ìlú tó dájú jù nídìí owó Nàìjíríà sí number 1 tó dájú jù. Ìlú tó kálá, ò bá kú dànù, kò sí ètò kọ̀ wọn. Ìlú tó kálá jù nídìí owó ilé àgbáyé, Nàìjíríà sí number 1 ló dájú jù. Àwọn ẹ̀ ń dìbò fún APC, èmi ń dìbò fún PDP. Tó bá ti lè wọlé báyìí fún after ọdún 8 ẹ̀ tún rí wọn mọ́. After ọdún 8 nìyẹn kẹ́ tó lè rí wọn. Gbogbo kan tán promise yín, wọn ò ní ṣe fún yín. Wọ́n kàn ń tàn yín ni. Ẹ wo ọdún tó ti ń tàn wá. Ordinary omi àní ní Nàìjíríà. Omi bọ́wọ̀ là á mu, omi àìsàn là á mu. Omi tí kòkòrò ti kú sínú ẹ̀, tó sí kẹ́míkà tí bá pé wọ́n ń fọ, bá pé wọ́n ń clear, wọ́n fi kẹ́míkà sí. A kàn mú bẹ́yẹn ni. Omi tó mú rárá.